mi ò fẹ́ máa mi ìfẹ́ kà because àwọn kankan ṣẹlẹ̀ so àṣà ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. orúkọ mi ni Adésólú Toluwase Dolapo ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ mí sí Toluwase Dolapo. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ta ní Toluwase Dolapo mo kò a máa lápẹẹrẹ mà. Toluwase Dolapo jẹ́ ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà ó jẹ́ arábìnrin tí Olúwa ràn lọ́wọ́ ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ she's a girl helped by God ó jẹ́ arábìnrin tí Olúwa ràn lọ́wọ́ mo jẹ́ àkọ́bí láti ìdílé ọmọ mẹ́ta mo jẹ́ mo kàwé mo gba BSc I'm a BSc holder BSc in banking and finance and pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo jẹ́ akọrin ẹ̀mí so nǹkan tí mo lè sọ nìyẹn. ẹ ṣeun àdúpẹ́ mà. ẹ sọ̀rọ̀ banking and finance báwo ló ṣe papọ̀ mọ́ orin mà àbí kí n sọ pé kí ló gbé yín dé díẹ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin kíkọ. nǹkan tí lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ wípé Ọlọ́run ni elétò tó ń tò ètò ayé wa so àwọn ìgbà míì àwa gan ò mọ bí ó ṣe máa lọ ṣùgbọ́n Ọlọ́run ló ti mọ̀ Bíbélì wípé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ Olúwa so Ọlọ́run ló ń darí ètò Ọlọ́run dẹ̀ ni òun ló ní manual ayé wa lọ bí olóyìnbó ṣe máa ń sọ so banking and finance has nothing to do with music ministry lóòótọ́ àwa kàn kàwé a lọ sí school mo máa ń sọ kí n dẹ̀ tún sọ lẹ́ni pé mi ò fi bẹ́ẹ̀ kò wá sọ́kàn mi pé mo máa wọnú iṣẹ́ ìránṣẹ́ orin lọ láti ilẹ̀ because mo jẹ́ nìkan tẹ́ pé mo máa ń sá mi ò tiẹ̀ fẹ́ ṣe láti ilẹ̀ ṣùgbọ́n ìgbà tí ó yá tọ́lọ́run sọ pé ó yá pé láti bẹ̀rẹ̀ mi ò ní kò sí ọ̀nà Yorùbá máa ní kò sọ́nà kíní kan lọ́rùn ọ̀pẹ I just had Abuja ọ̀sìn lọ́rùn ọ̀pẹ bẹ́ẹ̀ ni I just had to do it mo ní dàtí because olórin yẹn ní ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ ọ̀nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé ká dẹ̀ gbọ́ràn so. ẹ ṣeun àdúpẹ́. ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ báyìí wípé èyí tẹ́ ẹ bẹ̀rẹ̀ orin ó tó ọdún mélòó àti pé àwo orin mélòó ló wá fún yín lórí ọ̀fẹ́ láti ṣe mà. ọmọdé sì ni mi ò nínú iṣẹ́ yìí so mi ò kí n fẹ́ sọ pé iye ọdún báyìí àbí iye ọdún báyìí ṣùgbọ́n nǹkan tí mo kàn lè sọ ni wípé tá bá ń sọ pé iṣẹ́ Olúwa àti church because I joined the choir mo darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin tí a gbà láti kékeré ní ìgbà yẹn I was still very young I think I was in primary 3 when I joined adult choir àwọn kankan ṣẹlẹ̀ so àṣà alórí ọ̀fẹ́ àti darapọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ máa mi ìfẹ́ kà because a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so tá bá ń sọ̀rọ̀ nípa àwo orin mi ò tí ì ṣe album ní ìta ń pè ní album mi ò tí ì ṣe album ṣùgbọ́n mo ti ṣe orin tá bá ní ká máa kà ní méní méjì láwọn track tí mo ti ṣe àti máa lọ bíi 7 sí 8. Akánimọ́lá Hakeem Alájé láti òkè ṣokòrè lójú òpó Facebook new person James wọ́n ní ẹ kú iṣẹ́ Olúwa máa ṣagbára dọ̀tun. Honorable Taiwo Ayọ̀bámi Ìṣọ̀lá JP ọmọ ìlú wo ni màmá kudos to you ó dà jẹ́ kí n kó máa ṣe lálàáfíà bọ̀ wọ́n ti gbà mọ́ mi lọ́wọ́ ẹ gbọ́ ọmọ ìlú wo ni. ọmọ ìlú Abẹ́òkúta tá a wáyé ni mí. apá àbò. Ìtòkò ṣùgbọ́n mi délé rí o. ó dá màmá jẹ́ kí wá mú báyìí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíráàkì eléyìí tẹ́ ti kà kalẹ̀ ń èwo ló gbé yín jáde gangan torí ìgbà tẹ́ fi ṣọwọ́ sí mi náà ó pọ̀ èwo ló gbé yín jáde gangan. mo máa ń sọ kankan kò sí orin tí Ọlọ́run ò mí sí tí ò dẹ̀ bùkún fún àwọn èèyàn sófà tó bá ti jẹ́ wípé Ọlọ́run ló ní kéèyàn kan ṣùgbọ́n èyí tí máa sọ wípé ó kọ́kọ́ tí àwọn èèyàn mọ̀ mọ́ mi dáadáa òun ni bàbá mi ni. Bàbá mi ni bẹ́ẹ̀ ni òun ni bàbá mi ni so ó dàbí apostolic sound
ó sọ̀rọ̀ nípa Ọlọ́run àwọn bàbá bóyá mi sọ lẹ́ẹ̀kan gbà tí mo dárúkọ. I was born and brought up in CAC. Mo jẹ́ ọmọ ìjọ Apostolic ti Kristi. Ibẹ̀ láti bí mi, ibẹ̀ ni mo dàgbà sí. So orin yẹn ni mo lè sọ pé àwọn èèyàn mọ̀ mọ́ mi. Èyí tó wá gbé mi táwọn èèyàn tó wá mọ̀ mọ́ mi dáadáa ni Bamiki Ki tí àwọn èèyàn mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bamiki Ki un kí ló bí orin yẹn kí ló bí. Kí n sọ wípé gbogbo orin tí a máa ń kọ àwa gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, every song we sing, mo máa ń sọ pé agbáǹgbà ẹ̀mí sí orin láti ọ̀run wá ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ̀nba nǹkan tí mo lè sọ nípa orin yẹn ni pé there was one time I was studying the book of Daniel. Mo ń kàwé Daniel, so ó níbì kan, I think Daniel chapter 7, if I'm not mistaken, chapter 7 from verse 9. So lára ìran tí Daniel rí tí Ọlọ́run fi hàn Daniel, ó ní that particular verse 9, ó ní mo sì rí títí tí a fi sọ ìtẹ́ náà kalẹ̀ títí tí ẹni àgbà ọjọ́. Mo lè sọ pé bóyá ọjọ́ yẹn ni ìmísí orin yẹn ló wọ inú mi. So one of the ways I receive my songs, I do say it, ara wọn tí máa fi ń gba orin ni tí n bá ti ń yin Ọlọ́run ní in my own quiet time. That is then. Ṣé fẹ́ rà mo fẹ́ bèrè pé ọlọ́wọ́ kan rà mi ò rà. That is one of the ways I receive my song. Tí n bá ti ń yin Ọlọ́run ní ibi ìkọ̀kọ̀ mi ní ìdákẹ́jẹ́ yẹn, yes. So àwọn orin mi sì ẹ̀ máa wá. So mo lè, I do say ní ìgbà yẹn I think I studied the book of Daniel twice. So mi mọ̀ pé ó ní nǹkan kan tí Ọlọ́run fẹ́ mú jáde ńbẹ̀. So ibẹ̀ ni àwọn èèyàn ti ń lo ọ̀rọ̀ yẹn, wọ́n ti ń lo actually, but kò bí mo ṣe rí ẹni àgbà ọjọ́ yẹn ó rú nǹkan kan sókè nínú mi. So later mo wá yin Ọlọ́run lọ́jọ́ yẹn. So mo bẹ̀rẹ̀ sí ní máa kọ́ náà ní Bamiki Ki ẹni àgbà ọjọ́. And mo ti receive láti 2023. Mo ti kọ́kọ́ ṣe kó tó di pé mo ṣẹ̀ṣẹ̀ wá tún ṣe. Ìwọ̀n mo máa ń kọ́, mo ti kọ́ church tí máa jáde, mo ti kọ́ church káàkiri. Ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá tún ṣe làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá gbọ́. Ẹ jẹ́ n béèrè báyìí mà, kí wá ní àwọn nǹkan tẹ́ ẹ lè sọ pé tó jẹ́ bí ohun ìwúrí t'Olúwa ti fi, especially Bamiki Ki t'Olúwa ti fi ṣe, torí ìyá Tọ́pẹ́ Àlàbí wọ́n ti lò nínú orin, mo ti bá pàdé dáadáa, Aláṣeyọrí wọ́n ti lò nínú orin dáadáa. Kódà ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì báyìí wọn lè ṣe kọ́ máa lò ní ṣọ́ọ̀ṣì tèmi ní láti sọ fún yẹn ní kíkà bẹ́ẹ̀ ni gbọ́dọ̀rì yìí bá sú ẹ wọ́n bá sú ẹ intellectual property ó ní à ń bá wọn gbé lárugẹ ni, àbí kí n bèrè pé báwọn èèyàn ṣe ń lò yìí báwo lẹ ṣe feel. Lákọ̀ọ́kọ́ náà Apostle Paul sọ nǹkan kan pé Ọlọ́run máa ń fi òpè ó fi ń dààmú ọlọ́gbọ́n. Mo máa ń sọ kọ́kọ́ pé kò sí kí Ọlọ́run ràn mí lọ́wọ́ at this point, kò sí ipò tí mo lè bára mi. Mo ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ò tọ́ sí, tí Ọlọ́run fi orí ọ̀fẹ́ tó fi fún ẹni ohunkóhun. Bíbélì wípé kò sí ẹni tó rí ohunkóhun gbà bí kò ṣe pa fi fún láti ọ̀run wá. So it's not right àbí nǹkan kan. So normal gẹ́gẹ́ bí èèyàn, I feel happy, I feel good bí pé so Ọlọ́run lè lò, because it is a privilege kí Ọlọ́run lóyàn láti fi kọ orin tí ó máa bless lives. So I feel good, I feel happy, and I feel what's the word now? Inú mi dùn pé Ọlọ́run fún mi láǹfààní láti kọrin, yes, láti kọrin tí ó máa bless lives. I've received many testimonies. Mo kàn jẹ́ èèyàn kan tó máa ń post pé kíni, I've received a lot of testimonies concerning the songs, and inú mi dùn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pé kíni, so inú mi dùn. Mo kàn wò pé tọ́lọ́run bá ti ní kéèyàn gbé ìgbésẹ̀ kan, èrè tó máa ń tẹ̀lé ìgbọràn, so òun ni ó jẹ jáde. So nǹkan tí mo lè sọ nìyẹn. Ṣé wọn dúpẹ́ mà. Ọ̀sà àlejò ó wá, ṣé wọ́n máa ń kọrin tàbí patí? Ó yá mà. Mo máa ń kọrin tàbí patí, ṣùgbọ́n pẹ̀lú condition tó dẹ̀ ní ni wípé once it is Christian gathering and Christian party, of course, torí mo máa ń sọ kankan, everything tá n bá ń ṣe must be centered on Jesus. So Jesus bẹ́ẹ̀ ni. Mo fẹ́ bèrè lọ́wọ́ àlejò ó wá, àwọn òbí tó bí wọn ṣé wọ́n fún wọn ní support lórí iṣẹ́ orin yìí? Nípa ìbéèrè yẹn okay, mo máa sọ díẹ̀. Ó possible káwọn náà máa gbọ́ bàbí wọn gbọ́, because ọmọ ìránṣẹ́ Ọlọ́run ni mí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Lákọ̀ọ́kọ́, it was not
it was not a smooth journey. It was not a bed of roses. Kologerege. Shout out to my mom and my dad. They've been an amazing, parents. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èèyàn nítorí pé private university ni mo lọ. Bóyá ẹlòmíì lè wà tó ń gbọ́ mi báyìí, ó lè kọ́kọ́ fẹ́ dàbí. So, ìgbà tí mo kọ́kọ́ jáde torí àwọn gan mọ̀ pé bí ní àjò yẹn ṣe máa rí lélẹ̀. Even gbọ́ bó ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ìgbà tó àwọn àkókò kan pé kíní àti ìta gan-an ti wá gbọ́ pé okay, because àtilẹ̀ ọkọ̀ fẹ́ dàbí pé orin ṣá ṣórin ló fẹ́ kọ pẹ̀lú owó tún pẹ̀lú yunifásitì ó yàtọ̀ sáwọn ní public. bẹ́ẹ̀ ni pé pẹ̀lú mílíọ̀nù tàbí irú ẹ lọ school tá a bá fowó yìí ṣe nǹkan but òbí àmọ́ ìyá gẹ́gẹ́ bí abiyamọ àwọn tètè tara so àwọn tètè fi taratara ṣùgbọ́n ìgbà tó yá mo rò pé pẹ̀lú spiritual reasons and all that daddy náà but lẹ́yìn ìgbà tàti on support. But one thing is, they've been supportive parents. Ohunkóhun téèyàn bá fẹ́ ṣe, àwa gẹ́gẹ́ bí ọmọ wọn, tó bá ti jẹ́ pé nǹkan tí ò tako ìfẹ́ Kristi, wọ́n máa ń support. So, lọ́wọ́lọ́wọ́ báyìí o, they are in support. Total. Okay, ẹ bá mi bèrè lọ́wọ́ àlejò, ó wá wípé ṣé wọ́n ti marry, bí wọ́n bá ti marry, ó dọmọ mélòó? Okay, mi ò tí marry, about to marry ni. Mi ò dẹ̀ tí bímọ. Ìfẹ́ Olúwa ti wà. Sáàṣì o. Ǹjẹ́ wọ́n ti ní àwọn ìdojúkọ kan tí wọ́n rò pé àwọn fẹ́ fi iṣẹ́ orin yìí sílẹ̀ then tí àwọn ṣọ́ọ̀ṣì bá pè wọ́n fún ministration ṣé kì í ṣe wípé wọ́n máa fi billing pa wọ́n? Okay, ó yá. Mo ti kà sí. Okay. First question tí n bá rántí wọ́n ní àwòkọ́ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ Bíbélì wípé ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa so Jésù ni àwòkọ́ṣe tí ó dángájíá tó dẹ̀ jẹ́ wípé òun nìkan ni kì í kùnà so òun gangan ni ká fi síwájú and tá bá wo àwọn tí a máa ń sọ there is oníbàyí máa ń gbé kalẹ̀ lóyìnbó pé people that inspire us àwọn tá máa ń wò bẹ́ẹ̀ ni pé tí ó jẹ́ pé Ọlọ́run fún yàn níbi sí through wọn aláwọn àgbààgbà mi ò lè máa dárúkọ wọn tán mo máa ti bá ní ká bẹ̀rẹ̀ látòrí màmá Bọ́lá rẹ̀ orin wọn làwa gbọ́ láti in fact kan tó bí wa gan ni màmá ti ń kọrin tó bá ṣe dàgbà inú orin wọn la dàgbà sí wọ́n bí wa sínú ẹ̀ tá a gbọ́ tá a fi dàgbà and a ní àwọn bíi màmá Tọ́pẹ́ màmá Omijé Ojú Mi ọ̀pọ̀ bẹ́ẹ̀ màmá Láwìyé ọ̀pọ̀ tó jẹ́ pé nínú Yorùbá kìíní àwọn bàbá Òjó Adé bàbá Ayẹwà Adédòkun so àwọn orin tá à ń gbọ́ nígbà yẹn àwọn orin tó ní mi sí tó dẹ̀ so òun ni ó fún wa ní bẹ́ẹ̀ ni sir. ẹ ṣeun àdúpẹ́ 08133553996 àti 070135292228 òun lójú òpó tó já sí bíi bẹ́ẹ̀ bá ní ìbéèrè tẹ́ fẹ́ bí wọ́n okay ẹ kú ètò mú kí àlejò ó wá ṣé wọ́n wà lórí social media láti máa follow wọn Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni mo wà ní orí social media Facebook Instagram TikTok YouTube Toluwase Dolapo náà ni gbogbo. Toluwase Dolapo lójú òpó Facebook lójú òpó Instagram YouTube TikTok Toluwase Dolapo wọ́n bá ti follow wọ́n máa bá pàdé pé bẹ́ẹ̀ni ó yá àwọn bọ́lọ́ ti lè máa download àwọn orin yìí tó ní mi sí. tí wọ́n bá tó bá tẹ Toluwase Dolapo sí Google ó wà ní Spotify ó wà ní Boomplay ó wà ní Apple Music ní digital stores wọ́n lè rí orin mi and most especially tó bá lọ sí YouTube gbogbo orin mi ló wà ńbẹ̀ and tó bá lọ sí Audiomack náà gbogbo orin mi ló wà ńbẹ̀ tó bá ṣá ti lọ sí YouTube tó ti type Toluwase Dolapo ó máa gbé page mi jáde so wọ́n lè rí gbogbo orin mi and my songs are on digital stores too. ẹ ṣeun àdúpẹ́. bóyá torí pé a kì í rọlé bóyá ṣé ó lẹ́tọ̀ọ́ kí n sọ pé mo blame ẹ̀ sórí daddy because àwọn náà mọlé àdẹ̀lẹ̀ sọ pé ìgbà tó bá ní ó yá ilé yá ni a máa sọ pé sọ pé ilé yá ṣé tí mi ò fi mọlé kò ń ṣe pé torí bóyá mò ń dágbé o kò ń ṣe pé bẹ́ẹ̀ o I've been with my parents ṣùgbọ́n bóyá torí wọ́n busy àti pé ìrìn àjò going to school nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo lè sọ pé àwọn òbí tó bí àwọn òbí tèmi ó ní abúlé tí wọ́n tẹ̀dó sí so abúlé yẹn ẹni tó bá wà used to kókà ní around Ifọ̀ oníyànmọ́ ẹni tó bá wà used to ibẹ̀ gangan ní amọ̀ bíi
abúlé bọ̀ ìtòkò gangan tó bá ní ọmọ olúwo ìtòkò láti ṣẹ̀wá ṣùgbọ́n àwọn àti grandpa o àti grandma wọn ò gbé ìtòkò yẹn so oníyànmọ́ yẹn gangan tí wọ́n fi ṣe base ibẹ̀ làwa máa ń lọ títí tí wọ́n fi jáde láyé. I welcome you ma, and what is our worst experience is this music line lẹ́nu yẹn o ni wọ́n fẹ́ kọ ẹ̀gbọ́n kí ìpèníjà eléyìí tí ò fara rọ nínú kinní ohun torí. ṣe bí nǹkan tí mo máa ń sọ a ní àwọn tó jẹ́ bí àgbà tó jẹ́ pé táwa bá tiẹ̀ ní ká máa sọ ìrírí mélòó àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo dẹ̀ máa ń sọ nǹkan kò sí nǹkan tó bá ti jẹ́ pé iṣẹ́ Ọlọ́run kò sí ìpèníjà máa ń wà a rí ìpèníjà ẹnìkan pèdè kan shout out to Minister to Worship ó pèdè kan ní ìpèníjà àwọn kì í rí bí ìpèníjà àwọn rí gẹ́gẹ́ bí ìdánwò exam lọ sí next level tí Ọlọ́run bá máa gbéyàn wọ next level ó máa kọ́kọ́ kọ exam so tí tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá wá kàkà sí ayọ̀ ó ti oríṣiríṣi àìmọye ìgbà tó máa dàbí pé mo máa ń pèdè yẹn mo máa ń sọ fún àwọn tó yẹ pé tí n bá rí tó jẹ́ pé bírú tèmi náà ta ṣe ń bẹ̀rẹ̀ pé ìgbà mi ó máa dàbí pé ṣọ́lọ́run ti ẹ̀ pè mí ṣá bí a ti gbogbo ẹ̀ ò bá jọra tí o plum tẹ ṣorin tẹ pé bóyá ẹ̀yin nìkan lẹ ń dagbọ tó bíwẹ tẹ pé lẹ́yìn gbogbo ẹ tún lọ sí ìgbà míì ẹ tún máa lọ chọọchì náà dó ìrere ò ṣe nípa ti owó ṣùgbọ́n àwọn tí tẹjọ ń ṣiṣẹ́ pọ̀ ìgbà míì àwọn bandmen àwọn èèyàn wọn ò ní gbọ́ kálọ kábọ̀ so ìgbà míì a lè lọ bìkan tẹ pé nǹkan tí wọ́n máa ṣe gẹ́gẹ́ bí logistic ó lè máa ṣe tó so oríṣiríṣi ìpèníjà ló ti wà ṣùgbọ́n gbogbo ẹ̀ bí àkàsọ ní síbi bẹ́ẹ̀ ni ibi tí ó bá ti máa fi ògo fún Kristi làwa ti máa lọ ń kọrin mo dẹ̀ mi ò lérò pé onífá máa ṣe fá Jésù àwa ní àbí Ọlọ́run máa ní ibi tó nífá ti ń ṣe fá ni ó yá ibẹ̀ ni torí God lead we follow ṣùgbọ́n bá a bá rí irú ẹni tó ṣe bẹ́ẹ̀ mo máa ń sọ mi ò lè dárú mi ì mọ ohun tó gbọ́ mi ò mọ bẹ́ẹ̀ ni mi ò sí ní orí àga àdájọ́ àbí mi wá láti wá dá mi ì mọrú ohun tó gbọ́ pé ókè o ṣùgbọ́n fún èmi o ibi tí Olúwa bá ti ní lọ wá lọ èmi dẹ̀ nígbàgbọ́ pé Olúwa ò lè ní kéèyàn lọ síbi tó máa tàbùkù bá orúkọ ẹ̀. Happiest experience in the line of music ministry, sir. Ẹ̀gbọ́n happiest moment. Well, God be praised, God be glorified. One of or some of my happiest moments in this music ministry, I can say that ní nǹkan tó jẹ́ kó jẹ́ olórí ayọ̀ wa wọ́n ní pé a ní Jésù. Kí n sọ pé one of my happiest moments is when I hear from God, through various ways we hear from God. Àti àwọn nǹkan tó máa ń múnú mi dùn bí n bá jẹ́ pé bóyá mo gbé àwọn ìgbésẹ̀ kan àbí mo fẹ́ ṣe nǹkan kan tí Ọlọ́run tó kàn sí tó bá mi sọ̀rọ̀ pé kí nínú mi máa ń dùn pé Olúwa wà nípa tèmi. So ìyẹn ṣe kókó lára kọ̀ọ̀kan náà because bí Olúwa bá ń bẹ fún wa ìyẹn gangan òun ni olórí ayọ̀. And secondly, another happiest moment that I've seen is when I see people giving testimonies about what God is doing through me. Inú mi máa ń dùn torí pé mi ò ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ nǹkan kan mo rí gẹ́gẹ́ bí àǹfààní because àánú ni àǹfààní dẹ̀ ni orí ọ̀fẹ́ ni. So àwọn some of the happiest moments too láàrin last year sí year yìí ni when I saw people like men of God, testimonies coming in through this sound, like ó jẹ́ nǹkan ìwúrí fún mi, ó jẹ́ nǹkan ìdùnnú fún mi. So gẹ́gẹ́ bí èèyàn normal kò sẹ́ni tí inú ẹ̀ ò ní dùn, so ó jẹ́ nǹkan ìwúrí fún mi. So bí mo yẹ sọ alákọ̀ọ́kọ́ ni hearing from God, knowing that ìbáṣepọ̀ mi àti Ọlọ́run ó ṣì wà intact bẹ́ẹ̀ ni. So bẹ́ẹ̀ ni is one great joy for me. Yes ma. Ẹ jẹ́ kí n mú eléyìí mà gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó wà nírú àkókò tí a bára wa yìí torí pé táwọn èèyàn bá ti kọrin lọ sáà ó di pé kán da gbogbo ẹ̀ bólẹ̀ gbigbigbigbigbigbi àwa fẹ́ẹ́ mọ̀ yàtọ̀ láàrin orin tó jẹ́ gospel àti àwọn tí bíhun tẹ́mọ̀ slang ń wọnú ẹ̀ wọ́n mú mọ́ra wọn ṣùgbọ́n èmi ń ṣọ́ àwọn ọ̀rọ̀ yín mo rí i pé ó dà pé kò fẹ́ẹ́
àmọ̀ràn wo lẹ lè gbárù àwọn èèyàn àbí kí n kó sọ pé ibo ló ti wọ́ mà. ọ̀rọ̀ ńlá lẹ béèrè lọ́wọ́ mi yẹn o atọ́kùn ṣe rí nǹkan tí mo máa sọ ni pé lákọ̀ọ́kọ́ nǹkan tí mo máa sọ nípa tìyẹn ni pé ọmọdé ṣì ni èmi and àwọn mo nígbàgbọ́ kan pé tá bá rí àwọn nǹkan tó kù díẹ̀ káàtó àwọn àgbà tó jẹ́ àwọn ìyá àti bàbá wa àwọn tún máa ní bọ́n ṣe lè ohun tí wọ́n lè sọ sí àgbékalẹ̀ àbí àwọn rí wọ́n ní ohun tí àgbà tó bá wà ní tó jókòó bí ọmọdé bá gòkè kò lè rí so mo máa fi yẹn lẹ̀ fún àwọn àgbà fún tèmi mo máa ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ bí Ọlọ́run ṣe pè oníkálukú yàtọ̀ bẹ́ẹ̀ ni mo máa ń pèdè kan pé kò ń ṣe conference call ìgbà tí Ọlọ́run pè mí ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ni èmi náà dàgbà lórí bẹ́ẹ̀ ni conference call kọ́ bí Ọlọ́run ṣe fún oníkálukú ó yàtọ̀ so bọ́lọ́run bá wá fún ọ ní tọ́lọ́run bá fún yàn ní pé bí Ọlọ́run ṣe fún ọ leléyìí o tó wá ní Olúwa èyí tó fún mi yìí mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ àbí mi ò ó wá kù onítọ̀hún ó kù Ọlọ́run ṣùgbọ́n mo máa ń sọ bí Ọlọ́run ṣe fún oníkálukú bẹ́ẹ̀ oníkálukú ṣe gbà á bẹ́ẹ̀ ló ṣe máa lò bẹ́ẹ̀ náà ibẹ̀ náà ló dẹ̀ ṣe máa dúró bẹ́ẹ̀ ni so bí èmi ṣe gbà títí èmi lèmi ń lò yìí so mi ò lè sọ wípé kíni tó bá ní àwọn kankan tó kù díẹ̀ káàtó àwọn àgbà ọmọ àrí ṣùgbọ́n Bíbélì pèdè kan sà ó ní ẹni tó mọ rere tí kò ṣe ẹ̀ṣẹ̀ ní fún so ó láwọn nǹkan kan tó yẹ pé àwa náà mọ̀ pé báyìí ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí so mi ẹnu ọmọ ò bá fẹ́ ìgbà kíní kan so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tó jẹ́ hotline mi tán lè ó dẹ̀ máa ń lọ dáadáa tán lè pè mí sí wọ́n lè chat mi either WhatsApp or call òun ni WhatsApp tàbí call òun ni 070 68 34 27 61 ẹ bá ń tún mú 070 68 34 27 61 ẹ dáhùn ìbéèrè yẹn ẹ dáhùn ẹ. a lè ṣe ká má a lè fẹ́rù ẹ̀ kù àbí báwo ni Yorùbá ṣe ń sọ wá bínú a lè fẹ́rù yẹn kù ṣùgbọ́n I think the word is focus ẹni tó bá ti mọ ibi tó ń lọ tó mọ nǹkan tó gbé lọ́wọ́ so kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ àbí Bíbélì gan sọ ṣùgbọ́n èèyàn ò ní wo ọ̀tún àbí wò sí ni ìyẹn normal àtayébáyé nìyẹn ti wà ṣùgbọ́n èèyàn ní bẹ́ẹ̀ ni ibi tó ń lọ ní kókó jù. Èkó wọn ti wá síbí Ìbàdàn lọ́la ẹ ó yà. Nǹkan tí màá sọ nípa tìyẹn ni pé kọ́lọ́run fún wa ní vision supporter mo máa ń sọ bí Ọlọ́run bá gbéṣẹ́ léèyàn lọ́wọ́ Ọlọ́run ò ń ṣe aláṣepé ni mo mọ Ọlọ́run sí so kò ní fúnyàn ní èèyàn tó yẹ pé ó máa wá di iṣẹ́ tí ó gbé sí léèyàn lọ́wọ́ so nǹkan tí mo lè sọ síbẹ̀ nìyẹn kò sí nǹkan tó jọ tí Ọlọ́run because Ọlọ́run ló máa ń ṣe gbogbo ẹ̀ ní àṣepé tí Ọlọ́run bá rán yàn ṣẹ́ ẹni tí ó máa support tó máa fàyè gba vision yẹn lọ́lọ́run máa ń yàn tìyàn so. ẹ ṣeun àdúpẹ́. táwọn ojú òpó ayélujára ibolẹ láwọn orin yẹn Dolapo ó máa gbé gbogbo orin mi wá ń bẹ. ajá síbẹ̀ lórí kìí. bẹ́ẹ̀ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.